Ṣòkòtìyà o ẹ fojú ló ń jẹ ayọ̀ jẹ lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel Ẹ̀rìnmọ́ Sẹ́lẹ̀kẹ̀ ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ràn-ìràn láwùjọ wa gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. Tèmi gangan ẹ̀yin tèmi ṣé dáadáa ni mo bá yín o orúkọ mi náà ni Aishat Lawal èèyàn yín ọmọ yín tẹ́ nífẹ̀ẹ́ kí ló gbé mi wá sí báyìí torí ètò ìgbẹ́jọ́ ni o láti ọwọ́ bàbá wa Ṣòkòtì ètò yìí wọ́n ṣàfihàn ẹ̀ ní orí Ṣòkòtì TV lórí YouTube ẹ jọ̀ọ́ bá wa like and subscribe ẹ̀ tẹ́ bá wá ní ẹni nǹkan kan tẹ́ fẹ́ yanjú bí ẹ fẹ́ parí ìjà kan ní àbẹ́fẹ́ kan bá yín dá sí any conflict that you want them to resolve for you ó yá straight tààràtà ó dorí ètò bàbá wa ètò ìgbẹ́jọ́ ni o láti ọ̀dọ̀ Ṣòkòtì ẹ má gbàgbé pé kẹ́ lọ sórí YouTube kẹ́ subscribe kẹ́ like Ṣòkòtì TV at the same time ẹ dẹ̀ má gbàgbé tẹ́ bá ní any conflict that you want to resolve tí ẹ fẹ́ kí wọ́n fi ọgbọ́n àgbà ìmọ̀ òye pẹ̀lú law and everything and to be fair enough ẹ fẹ́ rú nǹkan bẹ́yẹn ẹ jọ ètò ìgbẹ́jọ́ ni kí ẹ lọ ẹ má gbàgbé lẹ́ẹ̀kan sí orúkọ mi ní Aishat Lawal kẹ́ lọ subscribe sórí Ìgbẹ́jọ́ TV lórí Ṣòkòtì. Thank you, I love you, bye. Ètò yẹn tún lè yí o Ìgbẹ́jọ́. Ẹ kú dédé àsìkò yìí o gbogbo ọmọ kóòtù òjíire nílé lóko àti ní ẹ̀yìn odi. Mo dúpẹ́ pé Ọlọ́run tó sọ wá di èní òní tí a tún gbọ́rọ̀ lẹ́nu bàbá mi. Ṣùgbọ́n kí n tó sọ̀rọ̀ mo wọlé bàbá mi lénìí ẹ̀rù Ọlọ́run tún bà mí o torí kò yé mi ó fẹ́ mọ́ yé mi ọjọ́ tí mo wá bí ọjọ́ kan náà àwọn ọjọ́ tí mo fi ń wá bí yẹn tí bàbá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àwọn ilé kan tí wọ́n ń kọ́ mi mọ̀ bó ṣe túlé jáde lẹ́nu mi pé bàbá ẹ bẹ̀rù o àdíṣe èjì ẹ̀yin nìkan dá ọwọ́ lé adúrú ilé ẹ̀ ń kọ́lé bíi 4 papọ̀ nínú kọ́ńpáǹdì tí ì sáwọn lé à ń ṣe duplex wọ́n ní Ọlọ́run ní ọkọ̀ inú mi dùn pé ọ̀rọ̀ yẹn ni bàbá fi pàdé mi lé nígbà tí mo sọ fún bàbá pé bàbá kí lẹ fi gbogbo àwọn nǹkan jàràjàrà ẹ ṣe kí wọ́n tó wá ṣàlàyé fún mi pé àwọn fẹ́ kí ààyè ó gba àwọn dáadáa pé ọ́fíìsì àwọn ń bì gan ó ti kéré jù àwọn fẹ́ kí àwọn àlejò tó bá ń wá láti ilẹ̀ òkèèrè tàbí láti Nàìjíríà wa iná ni tàbí láti Áfíríkà kí wọ́n rí ibi tí wọ́n lè sùn sí conveniently tó jẹ́ pé àwọn èèyàn máa prefer káwọn ó sùn síbẹ̀ dà káwọn lọ lodge hotel àmọ́ wá wò pé bó ṣe wu Ọlọ́run ló ń ṣiṣẹ́ ṣùgbọ́n mo bá bàbá dúpẹ́ pé ẹlòmíín máa bẹ̀rẹ̀ yẹn ó máa la foundation wọn ní tí ìgbénàró tó ń tọ̀ wọ́n fi lọ mo bá bàbá dúpẹ́ gan mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run á bá mi fún yín Ọlọ́run á túbọ̀ bá mi fún yín ní ẹ̀mí gígùn torí bàbá wa ti dàgbà kọ́lọ́run ó lè jẹ́ kí wọn ó tún dàgbà jù báyìí lọ dáadáa Ọlọ́run bí àfọ̀n bá gbó kì í wọ̀ Ọlọ́run Olódùmarè ó dá ẹ̀mí ọ̀rọ̀ sí fún wa bámi ẹ̀ka sísà yes sir yes sir ó jàre bámi o mo tó ní mo fẹ́ kẹ́ ẹ sọ fáwọn èèyàn torí ó ṣe máa gbé àwọn ilé yẹn díẹ̀ máa fi hàn ìṣe pé nítorí mo fẹ́ fi bàbá mi proud kọ́ mo fẹ́ kí a mọ̀ pé kò sí nǹkan tí adẹ́dà àṣẹ̀dá ò lè ṣe fún yàn at this age tí mo bá lówó ẹyọ kan nínú gbogbo ilé yẹn màá convenient ara mi
kí n lówó ẹyọ kan tí bàbá fi parí àwọn ilé ìkọ́nù wọn. So bàbá kí lẹ rò dé bí ilé rẹpẹtẹ báyẹn. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà ni, ká dúpẹ́ lọ́wọ́ orí. Lóòótọ́ kì í ṣe pé àti ìkọ́lé rí àbí, ṣùgbọ́n mo wo pé ṣàkun bí Ọlọ́run ṣe pè bù mí pé ibi tá a wà yìí kéré. A sì ń bẹ lọ́run pé kí Ọlọ́run kó túbọ̀ máa tẹ̀ wá síwájú, ó sì tẹ̀ wá síwájú ni mo ṣe rò. Bàbá ní irú bí nísìn ní àárọ̀ yìí nísìn bó ṣe pè mí, àwọn méjì ti pè páwọn náà láti Iléṣà láti kìnnì kan ń bọ̀. Ká níbi tí a ti lè jókòó dáadáa. Àwọn àlejò tí wọ́n wá látòkèèrè bóyá wọ́n wá ṣe initiation àbí wọ́n wá sí, kán níbi tí wọ́n ó gbé tí ó rọ̀ wọ́n lọ́rùn. Gbogbo nǹkan tí mo ní lọ́kàn ni. Kán dé ibì kan kán rí pé bí ó yẹ ẹni yìí, nǹkan tí mo ní lọ́kàn ni. Bàbá Ọlọ́run ó dẹ̀ fún yín ṣe pẹ̀lú ògo Ọlọ́run, ẹ̀mí yín náà ni ó sì lò. Àṣẹ. Bábí ìwé dàkún torí Ọlọ́run má bínú. Ìbéèrè tí mo kọ́kọ́ fẹ́ fi bẹ̀rẹ̀ yìí ó lágbára jù ẹ ó sì ju ẹnu mi lọ. Bàbá ẹ dákun torí Ọlọ́run mo fẹ́ béèrè question kan. Ṣé olójú kòkòrò ni kí n pe Ifá báyìí ni tó fi jẹ́ wípé Ifá ò yan ọba fún wa ní ìlú wa mọ́? Ìlú òyìnbó ni ọba ti mú nífá ti ń yan ọba fún wa nílẹ̀ Yorùbá ń sìn. Èmi wá ń wò pé bóyá nítorí pé owó dọ́là ti lówó ra ju ti náírà lọ, bóyá Ifá wọ́n fẹ́ kọ̀yìn sí náírà wa. Kò yé mi bàbá, torí a ń rí ọ̀pọ̀lọpọ̀ àdánwò tó ń ṣẹlẹ̀ tó dẹ̀ jẹ́ pé látọ̀dọ̀ àwọn bàbá wa ọba àlàyé ni. Àwọn jọba lórí àṣà, ẹ̀yin lẹ̀yin gbé àṣà dání. Bá mi bò ló ṣe rí bẹ́ẹ̀, ṣé Ifá sọ pé òun fẹ́ mú ẹnì kankan nílẹ̀ Yorùbá mọ́? Kò rí bẹ́ẹ̀. Kò rí bẹ́ẹ̀. Kò sí nǹkan tẹ́ rí ọ̀rọ̀ bá a ṣe ń yan ọba. Yàtọ̀ sí pé bóyá àwọn ìjòyè àbáwọn afọbajẹ, kò sí ọ̀rọ̀ owó nínú pé à ń fi ọba jẹ ká fi Ifá lé ìbò ẹni tí ọba ò bá mú. Kò sọ̀rọ̀ owó níbẹ̀, ó bá ṣe rí ni. Torí pé téèyàn ò bá ṣe bó ṣe yẹ kí wọ́n ṣe, kò ní rí bí ó ti yẹ kó rí. Tí wá máa ń ṣẹlẹ̀ ni wípé tẹ́ bá kó èèyàn mẹ́rin sílẹ̀ pé àwọn tá a mú tí ó joyè ní ó ní odù Ifá tí ó jáde fún ẹnì kọ̀ọ̀kan. Gbogbo rẹ́kọ̀ọ̀dù tí ó ṣẹlẹ̀ láyé ẹnì kọ̀ọ̀kan ló ti wà ní odù. Nínú odù tó yọ sẹ́nì kọ̀ọ̀kan. Gbogbo ohun tí ó ṣẹlẹ̀ láyé rẹ̀ ó ti wà ńbẹ̀. Ètùtù tó sì yẹ kán ṣe Ifá ó sọ. Ifá yìí sọ kó mọ́ tó bá rí pé ikú ni o, ntẹ́sẹ̀ tí òfin ní sí kúrè o. Tí bá ń ṣẹlẹ̀ nínú ayé ọba tí wọ́n bá yàn ti wà nínú rẹ́kọ̀dù odù Ifá tí wọ́n fi yàn. Ìyẹn ni wọ́n wà tí àwa bá yàn dá Ifá máa ń sọ pé èyí ti rí ni o, èyí ti rí ni o, tẹ́ bá mélè tí ó ṣẹlẹ̀ rí o, tẹ́ bá mélè tí ó ṣẹlẹ̀ rí o, tutù tẹ́ ṣe rè. Ẹlòmíì wọ́n á ní ó dìgbà tí nǹkan mẹ́ta àbí mẹ́rin bá ṣẹlẹ̀ gbogbo nǹkan tó bọ́ sípò. Olúwa o, ìgbà tí nǹkan mẹ́ta mẹ́rin bá ṣẹlẹ̀ ní nǹkan tó wá bọ́ sípò. Nǹkan báyìí yóò ṣẹlẹ̀ nígbà báyìí, nǹkan báyìí yóò ṣẹlẹ̀, nǹkan báyìí tó bá ti dẹ̀yìn eyín gbogbo nǹkan máa lọ. Gbogbo ẹ̀ ní máa wà nínú àkọsílẹ̀ odù Ifá kọ̀ọ̀kan. Àwọn ọba fún àpẹẹrẹ nígbà tí bàbá wa ọba Adéńlé tó fẹ́ jẹ ọba, èmi ò tí ì dáyé, àwọn bàbá mi àtàwọn tí wọ́n lọ dá Ifá. Wọ́n sọ fún ọba pé ọba yìí o, nǹkan mẹ́ta ní ó ṣẹlẹ̀ o. Kó ní igba àkàrà, kó ní igba ọ̀kẹ́, kó ní wọ́n yan gbogbo nǹkan gbà kí ní ẹ pé wọ́n ó dìtẹ̀ mọ́ o. Tí ó ṣàkóò nílùú. Ó sì rí bẹ́ẹ̀. Wọ́n ní èèyàn ó mú ọ láàrin àsìkò kan o. Tí
àwọn nǹkan yìí bá ti wá lè ṣẹlẹ̀ tó bá ti kọjá ìyókù ìgbádùn ni. Olúwa o. nígbà tí ọ̀tẹ̀ wá ṣẹlẹ̀ èmi ti dáyé àwọn ẹgbẹ́ NCNC àti AG ni wọ́n ń ṣe ìjọba. ọkùnrin tí wọ́n yàn fún NCNC ìsàlẹ̀ Ọ̀ṣun ẹtí wọ́n yàn fún AG òkè ọ̀wọ́ ọ̀pẹ báyìí ni. àwọn ará ìsàlẹ̀ Ọ̀ṣun wọ́n dìbò fún NCNC, àwọn ará òkè lọ́hùn wọ́n dìbò fún AG. àwọn tí wọn ò wọlé wọ́n wá ń bínú, wọ́n ní kí ọba wọn dá sí ọba ẹ̀ lọ́ba ń pẹ̀tù sí wọn pé tọ̀ àtọ̀tún àtòsì ọmọ òun lẹ́yìn méjèèjì o. bí gbogbo àwọn obìnrin ìlú Òṣogbo bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí kọrin lọ láàárọ̀ kùtùkùtù ní gbogbo wọn kó lọ ààfin Adéǹlé ọmọ Lájùmọ̀kẹ́ àwọn ọ̀fẹ́ nílùú mọ́ kì í ṣe kékeré. wọ́n lọ odò Ọ̀ṣun, wọ́n lọ àwọn nǹkan, wọ́n tún lọ ìdí Ògbó ní ń wọ́ ọba láti sá kúrò ní ààfin, láti sá kúrò láàfin. gbogbo ìtàn tí mò ń pa ẹ̀ àwọn tó bá mọ̀ gbà náà ní ìsìn wọ́n mọ̀ jẹ́ mi lẹ́rìí pé lóòótọ́ ni. nígbà tí gbogbo nǹkan yẹn ṣẹlẹ̀ tán kò sí dààmú tí ọba fi gbéṣẹ̀, kò sí gbogbo ẹ̀ ọlọ wọ̀rọ̀. so odù tó bá jáde yẹn nìyẹn máa wò tí nǹkan bá ń ṣẹlẹ̀ ṣé wọ́n wí bẹ́ẹ̀ àbí tí wọn ò bá wá wádìí rẹ̀ délẹ̀ ẹ bá ń tún yẹ odù yìí wò. Ifá ẹ̀ sọ pé nǹkan dà kọ́ mọ́ dà. Ifá kì í sọ pé nǹkan ó dà. Tífá bá sọ pé nǹkan bẹ́ẹ̀ lẹ́ẹ̀bà ó lè jogún ọdún, ó lè jọ́gbọ̀n ọdún, Ifá ìsọ nǹkan kọ́ mọ́ rí bẹ́ẹ̀. mo gba ọ̀rọ̀ sí lẹ́nu bàbá mi torí pé bẹ́ẹ̀ mi náà bá rò àwọn kan náà tó wà tí Ifá mú wá láti òkè òkun bẹ́ẹ̀ yẹn. Bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àtòkè òkun náà ní Ifá ti gbé wọn wá. Wọ́n dẹ̀ ń ṣe dáadáa, Kristẹni ni wọ́n ò dẹ̀ gbàgbé àbáláyé ti bàbá wọn. Gbogbo ohun tó yẹ kí wọ́n ó ṣe pátá ni wọ́n bá wọn lọ́wọ́ sí ti Kristẹni, wọ́n bá wọn lọ́wọ́ sí ti Mùsùlùmí. Ìtọ́ba ti ìṣẹ̀ǹbáyé ti wá gangan àwọn náà wọ́n bá wa lọ́wọ́ sí. Ọba Olóró òun náà Kánádà náà ni Ifá ti mú wọn wá, ṣùgbọ́n ó túbà ó tù ṣe because àwọn tiẹ̀ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ n tó sọ wọ́n di tí wọ́n dà kí wọ́n tó jọba àṣà ni. Àṣà wa ló ń gbé lárugẹ nílùú òyìnbó tí gbogbo wa tó fi jẹ́ pé kò sí artist kan tí ó mọ̀ wọ́n nìyẹn. So automatically àwọn káwọn kan jáwé sóbì nítorí tí wọ́n ti ń ṣe láti àárọ̀ ọjọ́ wọn ni. Eléyìí tí kí náà ń porúkọ Emir Ìwó bí wọ́n ṣe ní Fágbéhùn náà wá láti ibi tí ó gbé wá nìyẹn. Ìyẹn ò yé mi. Ifá kọ́ ló mú Emir Ìwó. Ifá kọ́ ló mú Emir Ìwó. Òun gan mú fẹ́ inú ara rẹ̀ sọ pé Ifá ò mú òun o. Ifá kọ́ ló mú Emir Ìwó. Àwọn èèyàn tí wọ́n rò pé yóò jẹ́ èèyàn tí wọ́n rò pé ṣe bẹ́ẹ̀ èèyàn ni àwọn náà ń tọrọ ìdáríjì pé àmọ́ pé báyìí ni ó rí. Àti ẹ̀ lọ́ọ́ fàlẹ́ gómìnà lọ pé ẹni tí ẹ bá a mú rè. Àwọn náà ń tọrọ ìdáríjì ní ìsìn pé àwọn èyí ṣe Ifá lọ́yàn o. Òun náà sì máa sọ pé Ifá ò mú. Kí Ifá mú yàn látòkèèrè kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Kì í ṣe pé nítorí dọ́là àbí nítorí náírà. Téèyàn bá tó bá ti jẹ́ pé ọmọ ìdílé ni tọ́jọ́ mọ oyè kò síbi tí Ifá ò ti lè mú yàn. Láíláí ẹlòmíà máa roko lọ́wọ́ báyìí nínú oko ni wọ́n ti lọ sí ẹlòmíì lọ́wọ́ máa bọ̀. Ẹlòmíà sì máa wà ní àjò pé ẹni tí ọ̀jọba ò tí ì dé o. Ó wà lájò. Ó wà lájò. Ní ti ń bọ̀ òun ní ọ̀jọba. Kò ṣe kì í ṣe pé nítorí dọ́là àbí nítorí náírà kí Ifá mú yàn wá látòkè rárá o. Ó ti wà tipẹ́. Ńgbàgbà tó bá ti jẹ́ pé kì í ṣe àrè tó jẹ́ pé ọmọ ìdínú ilé ọmọ oyè ni kò sí nǹkan tó burú ń bẹ̀. Ẹ jìrì bá mi. Bàbá àárín àwọn lọ́balọ́ba wa ò gún rárá.
ó dẹ̀ ń fa ọ̀pọ̀lọpọ̀ ìfàsẹ́yìn bá àwa ọmọ kóòtù òjìrì. Bá mi, ipa wo lẹ̀yin bàbá wa tí Ọlọ́run máa ń fún yín ní ayé àtọ̀run rí, ipa wo lẹ̀ ń sà lórí bí kíni kí n sọ yẹn, bí ìfẹ́ ó ṣe jọba láàrin wọn? Ìfẹ́ náà ni ó ṣe kókó, ìfẹ́ náà ni ó ṣe pàtàkì. Ṣé ẹ rí ìdálù níṣèlú, bí wọn ti ṣe ń bì kan ó yàtọ̀ sí ń bò mí. Báyìí là ń ṣe ń lé wa, ìwọ bòmíì ni. Ṣùgbọ́n gbogbo ilẹ̀ Yorùbá pátápọ̀ ìdààmú tá a ní kò ju ọ̀làjú tá a gbà láyè lọ. Àṣà ọ̀làjú, ẹ̀sìn ọ̀làjú kò jẹ́ kí a bọ̀wọ̀ fúnra wa mọ́, kò jẹ́ kí àṣẹ gbogbo tá a bá ti pè ní ẹ̀gbọ́n kálukú gbọ́dọ̀ mọra wọn pé wọ́n ló jù mí lọ, èmi jù ọ́ lọ, tá a sì fi ààyè. Ọ̀làjú ò jẹ́ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mọ́. Eléyìí ò jẹ́ kí ìgbọràn ó sí. Olúwa o. Ọ̀làjú ẹ̀sìn tí ń dà á láàmú ni, kì í ṣe ìlú kan mọ́, gbogbo ìlú tẹ́ ẹ bá ti rí ni. Ṣùgbọ́n níbi tí ẹ bá gbé ti bọ̀wọ̀ fún àṣà, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ọba àgbà ọba wo, ìlú tẹ́ ẹ bá gbé ti rí tí wọ́n bọ̀wọ̀ fún àṣà, tí wọ́n bọ̀wọ̀ fún, kò ní sí ìwọ ń gbọ́n mi èmi ń gbọ́n ẹ̀ ní rí mbẹ̀. Ibi tí wọ́n bá gbé ti mú àṣà ìṣe Yorùbá lò, tí wọ́n máa ń ṣe ganan tán pé kíni inú olówó ń tà tẹ́ ní kíní òní, ẹnìkan bá ṣe kíní kóòtù ní kíní, tí wọ́n ò gbé lo ìgbàlódé, yóò túbà yóò túṣẹ. Tẹ́ ẹ bá ti rí pọ́sọba ni, ó ṣèjòyè ni, tó bá ti jẹ́ pé bí tí ẹ ń fi bí a ìwà tá a wù tí ì ṣe ìwà oníwà, torí ìwà oníwà ni ìwà ọ̀pọ̀lọ ká mọ̀ pé kò sí tẹ́nìkan lè ṣe. Ìwà oníwà ni, kì í ṣe ìwà tiwa, kì í ṣọmọlúàbí. Yorùbá tá a bá bí téèyàn bá bí ire, ìwà ọmọlúàbí ni ọmọ wù. Tẹ́ ẹ mọ̀ rí bẹ́ẹ̀ nù. Bá mi, ní ilẹ̀ kóòtù òjìrì, torí mo rí pé àìfọwọ̀fẹ́ nìkan, àfàgbàfẹ́ nìkan kò jáyé ogún mọ́. Bá mi, ní ilẹ̀ kóòtù òjìrì, ta ló lórí ọba gan? Ọ̀rọ̀ ẹ̀yìn kì í ṣe ń tá a lè máa sọ lórí afẹ́fẹ́ báyìí. Lọ́pọ̀lọpọ̀ ìgbà la ti sọ, ṣùgbọ́n kò sẹ́ni tí ò mọ ibi tí obìnrin ti ń bímọ, tí wọ́n ní kọ́kọ́ yìí síná. Olóko mọ bí iṣu gbé ta, òrì ní ń pa akọ́rùn ebè. Ilé ọ̀rọ̀ yìí pé ẹnìkan làgbà ẹnìkan, kì í ṣe ọ̀rọ̀ tá a lè máa sọ báyìí ní orí afẹ́fẹ́ báyìí. Àti lájú àsìkò yìí tọ́lá ẹ̀ ti sọ́rí. Bá mi, ẹ dákun, ìgbésẹ̀ wo lẹ́wàá bá mi gbé torí Ọlọ́run? Àwọn èèyàn respect yín gan, máa ṣe respect bàbá wa Wálé Abímbọ́lá, bẹ́ẹ̀ ni ayé respect yín, ayé respect yín ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Bá mi, ìgbésẹ̀ wo lẹ rò pé ẹ lè gbé táwọn ọba tí ìmọ̀ yẹn bá ń ṣọ̀kan díẹ̀díẹ̀? Ṣé mọ̀ pé gbogbo ibi tẹ́ ni wọ́n bá wa dé yìí náà pẹ̀lú wọ́n lé wa kó lórí ẹ̀sà, ìṣèṣà àṣejọ́ kan náà ló bẹ̀rẹ̀. Mo dẹ̀ believe pé tá a bá ní àṣepapọ̀, tá a dẹ̀ ń síra wa létí, kíní yìí tún lè padà síbi tó yẹ kó wà bá mi. Náà la fi sọ pé ká má sọnù ká tó sọnù, ká padà sí ẹsẹ̀ àárọ̀. Gbogbo àwọn nǹkan àbínibí wa ká padà sí, ká má ta wọ́n nù. Eléyìí ni ó mú wa fẹ́ràn ara wa, yóò mú ṣọ̀kan. Àgbà ọmọra lágbà, ẹrú ọmọra ìlẹ́rú, wọ̀fà ọmọra ìnúwọ̀fà. Ká má fi ìṣe oníṣe gba ìṣe tiwa jẹ́. Ètò yẹn tún lè yí o ìgbẹ́jọ́. Ẹ kú dédé àsìkò yìí, orúkọ mi ò yípadà, Adéníyì Johnson, bàbá àbèjì náà ni, ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, òun náà ni. Ẹ wo, ètò kan lọ lọ́wọ́lọ́wọ́ báyìí tó dẹ̀ jẹ́ kí gbogbo ayé gbọ́ nípa ẹ̀. Ètò ìgbẹ́jọ́ la pètò yẹn.
kò sí ohun tí ò ṣe yanjú. Conflict resolution, kí ni conflict tó wà nílẹ̀, ẹjọ́ ló wà nílẹ̀ tẹ́rẹ̀ ní dá sí, tẹ́rẹ̀ èèyàn bá yanjú, ẹ máa bọ̀ ní orí ètò ìgbẹ́jọ́ látọwọ́ bàbá wa Ṣókótì fúnra wọn. Ẹ lọ sí Ṣókótì TV, ẹ lọ subscribe, kẹ́ share, kẹ́ like, kẹ́ comment, kẹ́ dẹ̀ sọ fáwọn èèyàn kan máa wò ètò ìgbẹ́jọ́, ètò tó ní ọgbọ́n tó dẹ̀ ní òye nínú ẹ̀ ní kábàámọ̀ pẹ̀ wò conflict resolution on Ṣókótì TV. Ó ń ṣò bye láyọ̀ o. Ẹ ṣe bá mi ojú òní ti wọn sá ní ilẹ̀ kóòtù òjìrè pàápàá jùlọ nírú Ifẹ̀ bá mi ó fẹ́ má sí ọjọ́ kan tí wọn kì í fi ń ṣe bí àwọn bàbá wa ṣe ń ṣe yẹn. Ṣé ká tún sọ pé ìyẹn náà ò tí ì tó ni àbí nítorí pé gbogbo ẹ ti bàjẹ́ káàkiri yẹn ló fa ráúráú tó ń rí nílẹ̀ Yorùbá yìí? pé àwọn tí Àwọn mo mí pé nsìn irú Ifẹ̀ yẹn gbogbo ohun tá à ń pè ní ìṣẹ̀ṣe kábíyèsí ń bá wọn ṣe despite the fact pé Christian ni wọn. Gbogbo ohun tí jẹ́ ìṣẹ̀ṣe ni bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ṣe. So mo dẹ̀ feel wípé okay, mo wá ń bèrè pé ṣé nítorí àìṣiṣẹ́ táwọn yòókù òòjọ́ yìí wọn láti ṣe yẹn ni ló fà á tí ìlú yìí ṣáà ń fi ń rẹ̀yìn ni àbí àwọn náà ò ṣètò nírúfẹ́ yẹn ni? ẹ náà ni mo ti sọ lẹ́ẹ̀kan, kò sí ìlú tí wọ́n ti máa ṣe nǹkan àbínibí tí ò ní máa gòkè. Ìlú tán bá ti gbé kọ̀yìn sí nǹkan ilẹ̀ ní máa ń lọ, torí pé kì í ṣe alálẹ̀ onílẹ̀ foundation tí wọ́n fi dá Ṣé fi dá ilẹ̀ yẹn? ilẹ̀ àwọn ni wọ́n máa ṣègbè, ègbè náà sì ni kí nǹkan máa lọ. Ibi tí ẹ bá gbé ti kọ̀yìn sí gbogbo nǹkan pé ọ̀làjú làwa ń ṣe òkè ní tí máa ń ṣẹlẹ̀ níbẹ̀ náà lẹ́rí òun kò ní sí lọ síwájú. Ní tí à ń pè ń lọ síwájú kì í ṣe pé wọ́n ní owó lè ra bẹ́ẹ̀dì ṣùgbọ́n owó ò lè ra oorun. Ẹ lè rí bẹ́ẹ̀dì kan kó ṣe ẹgbẹ́jápá bí ẹ ṣe ṣọ̀ṣọ́ sí láì ni wọ́n gbé inú yàrá. Kò sí ìdánilójú pé ẹni tó bá sùn ńbẹ̀ yóò rọrùn. Tá a bá wá kó àwọn gájíjẹ́ẹ̀tì nǹkan ẹgbẹ́ àwo ọlọ́làjú tí ó bá sí gbádùn nǹkan. Àṣelé aṣọ̀nà àṣelé aṣọkọ àwọn tí jẹ́ kéèyàn ó sun oorun àsùndọ́kàn ó wà ń bẹ. Ṣé mùsùlùmí ni mí, Abdulrasaq lórúkọ mi, ṣùgbọ́n mo fi Ọlọ́run Elédùmarè búra ní gbogbo ìgbà ni mo sì ń sọ wọn bá níta ló ń ba ilẹ̀ Yorùbá ìjẹ́jú àwa mùsùlùmí ni mo pẹ̀lú, ṣùgbọ́n Ọlọ́run tètè jẹ́ káwa kan ọ̀làjú. Ẹ rí i pé bàbá tó bá ní bíi ọdún 6-7 sẹ́yìn èmi náà mi ní lè jáde báyìí kí n máa pera mi ní oníṣẹ̀ṣe bọ̀ ọ dàbí ẹni pé àwọn alálẹ̀ ti gbèjà lórí yẹn, kíní yẹn ti wá ń gbilẹ̀ lọ káàkiri gbogbo àgbáyé. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà àwọn kan wọ́n ń jà fún ṣẹ̀ríà ní ilẹ̀ Yorùbá bàbá mi. Ṣẹ̀ríà yìí dẹ̀ ni a mọ̀ wípé téèyàn bá dẹ́ṣẹ̀ kékeré báyìí àdánwò ni. Kì í ṣàṣe pé àwọn bàbá tiwa náà ń dájọ́, wọ́n ní ètò ìdájọ́ wọn kóyìnbó tó débì. So ìhàwó lẹ́yìn kọ sí ṣẹ̀ríà tọmọdé bá jí búrẹ́dì gbé káyé lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. N tó ṣẹlẹ̀ ni wípé àwọn èèyàn wa ni wọ́n dá wàhálà sílẹ̀. Àwọn tí ń ṣe ṣẹ̀ríà ó bá ọ̀dọ̀ wọn mu. Ó gbọ́dọ̀ wọn mu. Olúkálukú lọ́lọ́run fún ní ìlànà bí ó sì máa gbáyé bá a ṣe ṣèdájọ́. Àwa náà ní bá a ti dájọ́. Ẹni bá ṣe nǹkan burúkú wọ́n ní ẹni tí dájọ́. A ní àwọn tí pààyàn bẹ́rí bẹ́pọ̀ tẹ́jọ́ èèyàn bá kàǹkà
lẹ́ni orí yéye ní Mògún pé wọ́n máa ń bẹ́rí èèyàn sí Mògún, wọ́n máa ń júyàn sínú àjàalẹ̀. Ara àìmú ìṣe tiwa ṣe, àìmú ìwà tiwa hù ló bí sàríà. Gbogbo àwọn tán láwọn jẹ́ Yorùbá Mùsùlùmí tó ń pariwo sàríà, ó yẹ kójú ó tì wọ́n. Bí ìgbà tí wọ́n fara wọn lé ẹni tí ó tà wọ́n lẹ́rú, torí ìṣeníṣe ni, ìwà ẹni wà ní. Ìran bàbá tí tó bí ẹni bá àti ṣe, wọ́n ní bí wọ́n ṣe dájọ́ tiwọn, ẹ̀ lò dájọ́ tiwọn mọ́, ẹni dájọ́ ti ẹni ẹlẹ́ni lẹ́ẹ̀ máa lò. Bàbá wọ́n tiẹ̀ tún sọ débi pé wọ́n ní magistrate court o, high court o, court of appeal o, kí ló ń porúkọ ẹ̀, the highest court wa, wọ́n ní gbogbo kóòtù yẹn, wọ́n ní kóòtù tàwọn kírísítẹ́nì ni, wọ́n ní kò sí kóòtù tàwọn ń bẹ̀, pé kírísítẹ́nì ni láti torí ẹ̀dá gbogbo àti supreme court láti torí ẹ̀dá gbogbo àwọn yẹn lẹ̀, pé kóòtù ẹyọ kan táwọn wá ń béèrè fún kí ọmọ Yorùbá sì ronú kó sì lè sọ irú yẹn jáde lẹ́nu. Ni mo fi sọ pé àìnílàákàyè nígbà tí fúnra wọn ní ẹ̀ sọra wọn dẹrú, kí wọ́n wá bira wọn léèrè sẹ̀ríà tán ń pariwo níbo ló ti wá, ìbílẹ̀ Lárúbáwá ni, sílẹ̀ Lárúbáwá làwọn. Ẹni tó bá jẹ́ Islam lónìí tó jẹ́ sèyíkì tó jẹ́ kínní, kó wá dárúkọ bàbá rẹ̀ mẹ́ta fún wa tó jẹ́ pé Islam. Nígbà tí ó bèè pé mẹ́ta mẹ́rin, òòṣà ṣe kínní kan lẹ́ẹ̀mọ́ gbọ́, àtìrandíran wọn. Kí ló wá dé? Wọ́n mọ̀ wípé wọ́n ń fi ẹ̀sìn múyàn lẹ́rú. Ẹni tá a bá ti gba ẹ̀sìn rẹ̀, tá a bá ti gba èdè rẹ̀, tá a bá ti gba àṣà rẹ̀, ẹrú ni. Olúwa o. Ṣe níṣe, ìwà ẹni wà, ẹrú ni ẹnikẹ́ni tí wọ́n bá ti gba èdè lọ́wọ́ ẹ̀. Tẹ́ni ẹ̀ ní ò ní sọ Yorùbá mọ́, Lárúbáwá lẹ́ẹ̀ mọ̀ sọ. Tẹ́ni wọn ò wọ sọ Yorùbá mọ́, wérúwérun ni wọ́n mọ̀ ṣe. Ẹrú ni wọ́n ti sọra wọn dẹrú. Tó ẹ̀yin ọmọ Yorùbá, mo rò pé àwa náà ń gbọ́ àwọn ọ̀rọ̀, kì í dẹ̀ ṣe pé bàbá mi ṣe ń sọ, kì í ṣe àkọ́kọ́, kì í ṣe kejì, kì í ṣe kẹta tí màá wá ń tábí wọn lélẹ̀. Wọ́n dẹ̀ ń sọ fún wa ní gbogbo ìgbà. Mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ará diaspora yẹn pé ẹkún ọ̀làjú tá a ní, ẹ̀yin lẹkún ọ̀làjú tá a ti ní ilẹ̀ Yorùbá ń sìn, ẹ̀yin lẹkún lọ́wọ́ nítorí pé a rí ọ̀nà tẹ́ ń gbà ronú ló mú ọ̀pọ̀lọpọ̀ náà wa náà máa ronú in that way. Èmi náà sá lọ sílùú òyìnbó dáadáa, mo ti lọ Amẹ́ríkà bí ẹ̀mẹ́rin. Ìdẹ̀rù wípé àṣà tí wọ́n gan wọn ò tiẹ̀ fọ́ọ̀sì tí wọ́n gan sí wa lórí. Bẹ́ẹ̀ni. Bọ̀ béèyàn bá ti wulẹ̀ ọ̀ya wèrè tó, bọ̀ bá ti wulẹ̀ olówó tó, bọ̀ bá ti wulẹ̀ orí burúkú tó, kékeré nínú àṣà wọn, ètò ò bá ti tẹ̀lé ní ògbé dẹ́wọ̀n tàbí kí ó jù ọ́ sí ìlú yín pé lọ́mọ sòsì yẹn lù yín. Ó ṣe wá jẹ́ tiwa ni ò ní control. Kí ni tiwa yóò ṣe ní control? Bá mi, mo rí kíní festival kan tí wọ́n gbé sẹ́yìn bẹ́ẹ̀ yẹn. Ṣé gbogbo òòṣà wa ló ní festive period ni? Kálukú ló ní àsìkò tiẹ̀ tán máa. Bẹ́ẹ̀ni. Ẹ wò, Ọlọ́run Olódùmarè á wà pẹ̀lú wa. Bá mi, àní fojú sunkún yín báyìí. Ọlọ́run wá túbọ̀ bá wa dà yín lágbà. A sì máa rí yín bá. Ẹ̀yin ọmọ Kóòtù Òjíire, mo bẹ̀ yín, mo tó tàn yín bẹ̀. Ẹ jẹ́ kí a gbọ́n o. Finally, bàbá, ẹ dákun, bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, wọ́n ti ṣe gudugudu méje yàyà mẹ́fà. Mo sì mọ̀ bí ẹ̀yin gangan ṣe nífẹ̀ẹ́ Ìgbòho tó. Wọ́n ti bá wa tú okùn lọ́rùn Ìgbòho.
báàmì mo fẹ́ kẹ́ ẹ sọ kankan lórí ẹ̀ nípa bí wọ́n ti bá wa tú okùn lọ́rùn Ìgbòho mo wá fẹ́ kẹ́ ẹ sọ nǹkan tí aṣíwájú ṣe yẹn èmi believe pé nítorí pé bàbá wa ló wà ńbẹ̀ ló ṣe ṣeé ṣe bẹ́ẹ̀ because gbogbo orí ló dúró fún àgbàmúmi ìgbà tí Buhari wà ńbẹ̀ gbogbo ìjà iná là ń jà ṣùgbọ́n kò ṣeé jà bọ́ta ọ̀rọ̀ olórú ojú ọ̀rọ̀ tá a lè sọ ọmọdé pé ijọ́ kejì wọ́n wà palẹ̀ wa mọ́ bọ́ nítorí pé àwa la wà ńbẹ̀ yín sìn nǹkan ń dà á fún wa lẹ́yìn àwọn tó yẹ ká máa ṣe bákan tá àti máa ṣe tí bámi kí lè rí sọ fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ yẹn lórí pé wọ́n bá wa síjú àánú wo Sunday Igboho. ọpẹ́ ní púpọ̀ lánàá ti dú gbogbo ariwo tí wọ́n ń pa tẹ́lẹ̀ kí kúkú ṣe pé wọn ò gbọ́ gbogbo ńgbà Buhari wà ń bẹ̀ kí kúkú ṣe pé wọn ò gbọ́ ní tí wọ́n fẹ́ ṣe ni wọ́n ṣe. mo wo ètò kan tí ọmọbìnrin kan tó ń pè ní Lady K àbí Lady J tó ṣe ń jọ́ kan pé gbogbo ẹ̀yin bàbá wa ẹ sì ń wo Sunday Igboho níran láti ìjọba ẹ̀pẹ́ mo wá pe Sunday fúnra rẹ̀ mo ní kó sọ fún ọmọ òun kó má sọ nǹkan kan mọ́ àwọn aráalẹ̀ tá à ń ké sí Olódùmarè tá à ń mú ní Ọlọ́run ó fọwọ́ tọ́ wọn lọ́kàn tí Sunday náà bá ń gbọ́ yọmọ gbọ́ mi ní ìsìn tí mo bá purọ́ mo ní Ọlọ́run ó fọwọ́ tọ́ wọn lọ́kàn wọn àdúrà ọgbà wọn fi ọ sílẹ̀ tí mo sọnù kọ́ máa ṣe kọ́ máa dáa pẹ́ nìkan lágbájá ẹ̀sìn ẹ̀ bá a ṣe dóòlà ẹ̀ bá a ṣe kíní ẹja fi sílẹ̀ mo ní kó sọ fún ọmọ bí n bá purọ́ ní ìsìn yọmọ já mi mo ní àwọn alálẹ̀ tá à ń ké sí àwọn Olódùmarè tá à ń pè ní ẹja máa pè mo ní ó bá dijọ́ kan Ọlọ́run fọwọ́ tán lọ́kàn ó sì rí bẹ́ẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. èmi àti bàbá Akínbóyè tójúmọ́ wọ́n máa ń pè mí ọ̀rọ̀ mọ́ ẹ ṣáàjẹ́ àfi gbogbo ẹ̀ lé àwọn aráàlú lọ́wọ́. lóòótọ́ bí bàbá wa Ahmed Tinubu ṣe wà ń bẹ̀ ó jẹ́ kó ṣeé ṣe. bẹ́ẹ̀ni. òun ló jẹ́ kó ṣeé ṣe jù. bẹ́ẹ̀ni. a sì náà ti dúpẹ́ lọ́wọ́ bàbá wa Olúbàdàn náà wọ́n táwọn náà dìde púpọ̀ àwọn èèyàn tán ti gbìyànjú tẹ́lẹ̀ kíkú ṣe pé wọn ò gbìyànjú. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n nígbà tó lọ́run pé àsìkò tó inú ṣeé ṣe bẹ́ẹ̀. a dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ahmed Tinubu pé gbogbo ohun tó bá ti jẹ́ kò sí pé ẹ fún wèrè lọ́kọ̀ ọ̀dọ̀ rẹ̀ náà ní òòrùn kò sí. ọgbọ́n tí mò ń sọ fáwọn Yorùbá nìyẹn. kò sí tí ó fi gbọ́ pé gbogbo wa gbọ́dọ̀ gbára ti ẹ tó bá jẹ́ Yorùbá kó gòkè ni kí gbogbo wa ká kó gìrì kò sí bẹ́ẹ̀ èèyàn ó ti ṣe tí Yorùbá ò ní tí ò ní bí ẹyọ kan ní ọba ṣe yóò ṣàṣe síbẹ̀. bámi ẹ wo gbogbo kò tá à dérí nílẹ̀ Nàìjíríà ọmọ Yorùbá lọ́wọ́ kópa gbogbo ẹ̀ sí. síbẹ̀síbẹ̀ náà àwọn kan anyway àwọn Fúlàní ti mix mọ́ wa ọ̀pọ̀lọpọ̀ ní ẹlòmíì tó jẹ́ pé Fúlàní ó ṣèṣì bá fún ìyá rẹ̀ lóyún torí ìmọ̀ bí ọmọ Yorùbá kan ó ṣe ronú wípé ìran tòun ni ò dá àṣà tòun ni ò dá èdè tòun ni ò dá. àfọ́màlì ló kù. ẹ ti gbọ́. àfọ́màlì. ẹ ti gbọ́. téèyàn bá sọ màlì kò gbọdọ̀ sọ bẹ́ẹ̀. bàbá ti dárúkọ yín orúkọ yín náà nìyẹn orúkọ tí sì máa pè yín láti ìlú lọ nìyẹn ẹ̀yin ọmọ àlè Yorùbá so Ọlọ́run Lédùmarè á ràn wá lọ bá mi bẹ́ẹ̀ ṣe máa ń bá mi dúpẹ́ àwọn bá mi mo fẹ́ bẹ̀rẹ̀ mo ti bẹ̀rẹ̀ nǹkan kankan sìn lórí YouTube a pè ní ìgbẹ́jọ́ àti ẹ̀ tí ń advertise ẹ̀ bá mi ẹ bá ń fi ẹnu àṣẹ sọ wípé yóò lọ sókè ẹ wá tún máa dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ń tọ́jú ọmọ yín yẹn mo sọ fún yín pé àwọn èèyàn gbogbo ìgbà làwọn èèyàn máa ń nawọ́ sí mi ẹ tó bá ṣàdúrà fún ẹ bá ń dúpẹ́ lọ́wọ́. gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ti ètò yìí lẹ́yìn ní Ṣòkòtì gbogbo nǹkan tó ń dáwọ́lé Ọlọ́run dúró ti ẹ̀yin náà. àmín àmín. ẹ̀yin náà ẹ bá àánú pàdé. àmín àmín. aláàánú ò ní wọ́n yín. àmín àmín àmín. ẹ ní di ẹni lẹ́lẹ̀ ẹni wájú ni ẹ máa lọ. gbogbo ẹnikẹ́ni níbikíbi lórílẹ̀‐èdè ní Nàìjíríà lókè òkun tó bá jẹ́ Yorùbá tó bá jẹ́ ètò ti Yorùbá ó yẹ ká máa
gbára tì ẹ̀yin Amẹ́ríkà tẹ́ ń gbé London tẹ́ ń gbé ẹ wo India tó wà ńbẹ̀ ẹ wo Chinese tó wà ńbẹ̀ ẹ wo Japanese tẹ́jọ wà l'Amẹ́ríkà àbí lọ gbogbo nǹkan tí wọ́n ní ẹ lè rí India ńgbà wọ́n fi ọkùnrin kan ṣe olórí London UK tó jẹ́ India house number 10 níjọ́ tí ó wọ̀ bẹ̀ báyìí ẹnu ọ̀nà àbáwọlé ń báyìí gbogbo ó sì ṣe ìpèsè síbẹ̀. Olúwa o. Gbogbo èèyàn náà lórí bọ́ wà lórí kíní. Lórí íńtánẹ́ẹ̀tì. India ni máa yàn àwọn èyí ti jú pé ìṣòro tá a ní jù náà ni pé ẹ̀sìn ọ̀làjú àti ọ̀sẹ̀ ọ̀làjú ṣe rí gbogbo nǹkan tí wọn àwọn ẹlẹ́sìn ọ̀làjú ń sọ fún wa tí ń jẹ́ ká máa sá fún nǹkan ìbílẹ̀ wa gbogbo ẹ̀ làṣírí rẹ̀ ti ń tú nísìn. Bẹ́ẹ̀ni. Tó fi jẹ́ pé ẹni tó bá lọ́gbọ́n yóò ronú. Bẹ́ẹ̀ni. Kò síbi tẹ́sẹ̀ ò sí tẹ́ bá pé alukurani nìkan lọ́dà tí ọ̀la bùkù nígbà wọn ń tú yẹ́bẹ́yẹ́bẹ́ nísìn tí wọn máa yọ. Bàbá wọn tú o. Bẹ́ẹ̀ bá pé bíbélì nìkan lọ́dà nígbà wọn ń tú yẹ́bẹ́yẹ́bẹ́ ṣé wọn máa yọ kókó rẹ̀ kó kí wọ́n á ló ṣe kò síbi tẹ́sẹ̀ ò sí kí ni ṣe tá àwa ní lè gbé tiwa lárugẹ Ọlọ́run ràn yín lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ń ran Sokoti lọ́wọ́ ẹ̀yin náà ẹ̀ máa dẹni wájú ẹ̀ ní di èrò ẹ̀yìn gbogbo bẹ́ẹ̀ tí ń lọ tẹ́ ń bọ̀ gẹ́gẹ́ rí ni ẹ̀ máa ṣe Ifá ní ilé ni mo rìn ni mo kan jó ọ̀nà ni mo rìn ni mo ka yọ̀ ọ̀nà ni mo rìn mo pàdé alágẹmọ tó ń tẹ kó oríṣà kàsíkí adífáfójú òríbi tíṣà rẹ̀ mọ́ bá a dó ojú ẹfun ìríbi lálẹ́ dé ọ̀sán ire la ó máa kò ire la ó máa rí ojú oṣù ìríbi lálẹ́ dé òru ire la ó máa kò ire la ó máa rí ewé kan ń bẹ lódò ire ire ní jẹun ire tó bá gábo níkùn ọmọ ní ọ̀rọ̀ gbogbo wọn jàre jálẹ̀ àṣẹ o fún àǹfààní ẹ̀yin tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ní nọ́mbà bàbá mi lọ́wọ́ ṣùgbọ́n màá kọ sí àtúní bíi pé wọ́n máa tún pe nọ́mbà sí màá kọ sí ara bàbá mi ní inú fídíò yìí tó gbogbo ẹni tó bá ní tí nǹkan kan bá rú lójú tó fi pé àwọn tí wọ́n kó àṣà lọ́wọ́ náà rè àwọn náà lè bi léèrè irú nǹkan yìí ní àǹfààní láti tún bá bàbá mi sọ̀rọ̀ gbogbo ẹ̀yin tí ẹ̀dẹ̀ tí fara tì wọ́n tẹ́lẹ̀ náà Ọlọ́run Olódùmarè kò ní jẹ́ kẹ́ ẹ jábọ́ so mo fi àsìkò yìí mo fi ń kí gbogbo èèyàn ọmọ kóòtù òjìrì wípé ayọ̀ àtàlàáfíà láti máa fi ríra o.